Nábì Musa náà lára ń jọ́nà kí ló wá wí. wa qad ta'lamuna anni rasulullahi ilaykum. àní lima tuzuna ní kí ló dé tẹ̀ ń fara ni mí. ìnira yóò tuzuna ní. má pè mí sí nǹkan tí ó kàn mí. má pè mí sí nǹkan tí ó kàn mí. wa qad ta'lamu. wa qad ta'lamuna anni rasulullahi ilaykum. ṣé bẹ́ẹ̀ ti màmọ́ dábí kò jí sí ọlọ́run ọba ni mí. Allahu akbar. bọ́ ọ bá fẹ́ lọ patí dákòtò rẹ ọlọ́run má pẹ̀lú màbúùbù lọ. wọ́n pè wá lọ patí. má pè mí lọ patí yìí ní tẹ̀lé ọ. wọ́n pa bàbá lọ patí wọn ní tẹ̀lé ọ. àǹbálì ẹ má pè yìí tẹ́ ń pín mà ní ẹ má gbọ́ yìí tí a ní o má pè mí lọ patí. má pa bàbá lọ patí iṣẹ́ ọlọ́run ti kọjá bẹ́ẹ̀. lima tuzuna ní. nígbà tá a ti ìmàjíṣẹ́ ọlọ́run gan yìí nífẹ̀ẹ́ patí. nígbà táwọn bàbá tíṣẹ́ ò tí ì fẹ̀ tó báyìí gan wọn lọ patí. nítorí ariwo spíkà máa ń disturb. torí pé ariwo máa ń disturb àwọn bàbá. àfi tó bá jẹ́ ti ariwo spíkà tó àṣetọ̀ ọlọ́run báyìí ló kù. àbí tó bá yẹ pé níbi tọ́lọ́run nìkan. má pè mí lọ bí tí ò kàn mí. gbogbo orí. wa qad ta'lamuna. wa qad ta'lamuna anni rasulullahi ilaykum. kódà bóyá bí aago méjì ni mo dá fún wọn eléyìí ń bẹ pẹ̀lú mi lánàá ilẹ̀ tí wọ́n rí tí wọ́n fẹ́ fi ra wọ́n fẹ́ rà wọ́n fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí wọ́n náà wọ́n fẹ́ jẹ́ kí n débẹ̀ káwọn tó san owó. mọ́ṣáláṣí ìyá túwó. wọ́n fẹ́ kẹ́ mójú wìláyà wò ó. mọ́ṣáláṣí ìyá túwó. bẹ́ẹ̀ ni ọlọ́run àwọn ọ̀nẹ́nìkan ló ṣe ohun tó ṣe wọ́n wo mọ́ṣáláṣí ọlọ́run dé. ọlọ́run náà ló sì mọ báwo lòun ò ṣe kọ́ mi. irú yẹn lọ́ọ́ pè mí sí. mo sọ fún wọn pé ní wàá sáà màbúbù wọn wá ní ó sì ń wù àwọn kó jẹ́ pé ní wọ́n sì ní láàtọ̀ àfàrà àmàlàlì yẹ́ òmìnira gẹ́gẹ́. iṣẹ́ òní ẹ má lọ lára dọ̀la. nígbà ó bá ti lọ́la àwọn bùkátà míì wo la mọ̀ pé ọlọ́wọ́n bó fi sínú ọ̀la. gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló níṣẹ́ kọ̀ọ̀kan tí máa ń gbé wá. ó wá ti lọ́la táwọn prógrámù míì tọ́lọ́wọ́n bá ti prógrámù sínú rẹ̀ bá wá dé ńkọ́. iṣẹ́ ọ̀la àti prógrámù tọ́lọ́wọ́n ti prógrámù sínú rẹ̀ ńkọ́. mo wá gbà bẹ́ẹ̀ tó dáa ẹ máa bọ̀ yín tẹ̀lé yín á lọ lé mi. wọ́n wá sọ́dọ̀ mi lánàá. alhamdulillah. wọ́n fẹ́ jẹ́ kí n rí lẹ̀ táwọn rí táwọn tó sanwó. sílẹ̀ tí wọ́n ń wulé ni. bẹ́ẹ̀ ni mo ti fara mẹ́tòdà abáṣewá àzálì màbúbù tán a ti sinmi díẹ̀ tó tó dé a lọ. irú ibi táwọn bàbá fẹ́ máa tó wọ́n máa ń lọ rèé. ṣé irú bẹ̀ lọ́ pè mí sí o. ibi iṣẹ́ ọlọ́run. mímọ̀ tó dúnà ní. má pè mí síbi tí ó kàn mí. wọ́n pa àwọn bàbá síbi tí ó kàn wá. ó dá mi lójú pé gbogbo àwọn tó ń bẹ nígbà wọn àlùmàbúbù yìí ìkankan nínú wọn ò sí tí ó pè mí lọ síbi tí ò wúlò. gbogbo wọn yìí ló dá mi lójú pé ibi tó wúlò. gbogbo wọn ni wọ́n wúlò. wọ́n máa sì pa bàbá lọ bìkan ibi tó wúlò náà ni wọ́n pe bàbá lọ. ẹyin tara tí wọn sọ fẹ́ni tí ò bá mọ̀ ní. ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ máa tara bíbá kó wọn mú mẹ́sẹ̀gì ibi tó bá wúlò máa pa bàbá lọ. wọ́n ti tààlà múnà. wọ́n kọ́ tààlà múnà ní Rasulullahi ilaykum. níbo bá pè mí lọ síbi disco tí má débẹ̀ bó ní ìṣèṣe náà. nígbà tí o bá wà gbára lé disco pé tẹ́lásì náà wọ̀ ayíwá yìí. àní bó ni kì í ṣe gbẹ́sẹ̀ náà. anakumullah. bóyá kí rukudus yìí kọ́ mi. anakumullah. bó ni kì í ṣe ń bẹ̀. òun bẹ náà mọ̀ ẹ́ tó. ẹni tó ń rí òun ẹni pé àwọn já dáadáa ni àìrí wọn ti ń fẹsẹ̀. wa qad ta'lamuna anni rasulullahi ilaykum. Nábì Musa ní ṣe bó ti màmọ́ dájú ó ti kọ̀nfàmù mi. ó ti tààlà múnà bí ní tààlámà ló wà ń bẹ̀ bí ní tààlámà ṣe bó kọ̀nfàmù mi. confirmation wà ó kọ̀nfàmù ìgbé kí ni á ní. Rasulullahi ilaykum. ẹgbẹ́ òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá rán sí yín lèmi jẹ́. alhamdulillah. falamma zaagu. àmọ́ gbàtọ́rọ̀ yóò tẹ́ wọn lọ́rùn ọ̀rọ̀ ànábì Musa yóò tẹ́ wọn lọ́rùn gbàtọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tí ò bá wọn lára mu falamma zaagu. nígbà tí wọ́n ṣàgbẹ́rù gbọ́n rí wọ́n gún rí wọ́n náwọn ò tẹ̀ lójíṣẹ́ mọ́ wọ́n náwọn ò bójíṣẹ́ ṣe mọ́ wọ́n náwọn ò jọmọ lẹ́yìn òjíṣẹ́ mọ́ wọ́n náwọn ò tẹ̀lé ànábì Musa mọ́ kí ló wá ṣẹlẹ̀. azagallahu qulubahum. ọlọ́run ní sáwọn ọlọ́kọ́kọ́ rò páwọn ò ṣe mọ́ sáwọn ọlọ́kọ́kọ́ rò páwọn ò tẹ̀lé ànábì Musa mọ́ azagallahu qulubahum. èmi náà bá ṣẹ́rí ọkàn wọn kú. ọlọ́run ṣẹ́rí ọkàn wọn kú níbi dáadáa. mo darí ọkàn wọn lọ síbi tó bá wọn mu.
wallahu la yahdil qawmal fasiqin. Ọlọ́run ní kì í ṣe irú rẹ̀ nìkan ni mo kọ́kọ́ ṣe rí kì í sì ṣe òun ni irú rẹ̀ tí ń ṣe gbẹ̀yìn gẹ́gẹ́ bí n ṣe ṣe yìí bẹ́ẹ̀ lèmi Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ pé yìí máa ṣe báwo ní ṣe wá máa ṣe láyà délẹ̀kọ́ ọmọlùfàṣẹ́dé gbogbo ẹni tí ó bá jẹ́ òbílẹ̀ jẹ́ nínú ìjọ láyé ìnífọ̀nà mọ́. gbogbo ẹni tó bá jólúbìlẹ̀ jẹ́ ìmọ̀nà Ọlọ́run ní dọ́dọ̀ rẹ̀. Súrátù Sọ́ọ̀fì là ń ké o. Súrátù Sọ́ọ̀fì gbogbo ọjọ́ máa wo Kùránì wáyé Kùránì la bàbá tún fún wa o. Kùránì nínú yín kó wo English Kùránì o. ẹni tí ò bá mọ ti Lárúbáwá kó wo English Kùránì. Ajab Sẹ̀mí ní wò níwájú yìí kò mọ kéwú bó bá tiẹ̀ mọ́ kò mọ́ tó rú àwa yìí. ẹni kò wo English Kùránì ò ní wò lọ́ọ̀kan yìí. authority lẹ́yìn nínú mọ̀. òun ni ṣàmánù bí kí lórúkọ ẹ̀ planning committee. àmọ́ kò kódà kò mọ kí ó tán bà ní. àwọn event planner nù àbábàlì gánà mọ kí ó jù wọn lọ. mọ kí ó tán bà ní. ó yá. wallahu la yahdil qawmal fasiqin. wa idh qala Isa ibn Maryama. ó rí i pé Ọlọ́run bá sọ ti ànábì Ọlọ́run bá kan tán ó tún fi tànábì Ọlọ́run bá kan tì í dì í. Allahu akbar. ó ní ẹran tí ibi kọ́ọ̀là ìwà nábì rántí ọjọ́ tí wọ́n ń bẹ́ ń bẹ̀ pẹ̀lú ẹ̀mí ó tiẹ̀ ṣe pé ọ̀sìn bẹ̀ pẹ̀lú ara ibi kúrú ìwà nábì zakara yẹ̀dìkúrú udikúrú zakara yẹ̀dìkúrú fati udomini tí amúrú rẹ̀ ó bá wá lọ́dọ̀ àwọn oníkéwú udikúrú ló gbọ́dọ̀ jẹ́ uni kò gbọ́dọ̀ jẹ́ i. Má bínú. Bẹ́ẹ̀ ni a sì ní kíláàsì. Wa idh qala Isa ibn Maryama. Ìjọ tí Isa ọmọ mèrò Isa kí ni ìtumọ̀ rẹ̀? Isa tí ànábì Isa ń jẹ́. Isa Al-Masihu ẹni ire ní jẹ́ bẹ́ẹ̀. Ẹni ire ní jẹ́ bẹ́ẹ̀. Ẹni ire ẹni tá a bí pẹ̀lú oyún ẹ̀mí mímọ́. Ẹni tá a bí pẹ̀lú oyún ẹ̀mí mímọ́. Ẹ rántí ìjọ tí Isa ọmọ Máríámà náà ń sọ. Ya bani Isra'il. Kùránì kó nǹkan sínú púpọ̀. Ìjọ tí Musa ń sọ tiẹ̀ ṣe rí pa yanjú ẹ̀ wípé nígbà tí Musa ń sọ fún àwọn ọjọ́ rẹ̀ àmọ́ nígbà tí Isa ń sọ Isa ò sọ pé yá kọ̀ mí ẹ̀yin ìjọ mi yá bà ní Ísírẹ́lì. Yá bà ní Ísírẹ́lì. Àǹbálì mo fẹ́ kọ́ ọ máa gbọ́ wá sí i dáadáa ọ lè máa ṣe alákọ̀wé mo mọ̀ pàfà ní ọ máa gbọ́ dáadáa. Ya bani Isra'ila. Ànábì Isa sọ níjọ́ náà pé mo pe ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ̀yin ọmọ Ísírẹ́lì ni Ànábì Isa wí Ànábì Isa ò sọ pé ẹ̀yin ìjọ mi. Ànábì Isa ò lọ ẹ̀yin ìjọ ẹ̀yin ọmọ bani Isra'ila Ànábì Isa wí. Inni rasulu. Mo promise wípé ìjọ tí wáàsí bá wáyé tí èsì wáàsí ti eléyìí tí àsìkò bá wa sọ̀rẹ́ yìí ní sọ ìdí tó fa yá bani Ísírẹ́lì tó fà tó fi pè wọ́n pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì tí ò sọ pé ẹ̀yin ìjọ mi. Ọ wá rí nígbẹ̀yìn súrà yìí àwọn tó jẹ́ àwọn ọ̀jọ́ rẹ̀ nínú ọmọ Ísírẹ́lì yẹn ó pè wọ́n níjọ òun. Àwọn ní tó pè wọ́n lápapọ̀ ó ní yá bani Ísírẹ́lì tó pè ẹ̀yin ọmọ Ísírẹ́lì. Inni rasulullahi ilaykum. Sọmọ yìí pé Ísírẹ́lì àsìrá ló ti wá àwọn máa rìn rú. ọmọ onírìn àjò ní ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ onírìn àjò ní ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀yàn bá sì lóun lè ṣe rìsáàṣì òun nítòyìnbó kó gbé wa ká yẹ̀wò pẹ̀lú ra wọn. gbé wa ká ṣe cooperative rẹ̀. nípa wípé tó bá lè wo àwọn Israelite títí dì sí ìlú kan ni wọ́n tí wọ́n nílùú kan pàtó gbogbo ìlú ni wọ́n ní bẹ́ẹ̀sì sí. wọ́n hangi káàkiri ìlú ni. ìlú tó fà á nìyẹn Kùránì ló yànnàná gbogbo ọ̀rọ̀. Yá bani Ísírẹ́lì àwọn máa rìn rú àwọn máa rìnrìn àjò ní ń jẹ́ bẹ́ẹ̀. Inni rasulullahi ilaykum. Bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ Ísírẹ́lì tó náà èmi yìí òjíṣẹ́ Ọlọ́run ọba ni mo jẹ́ tọ́lọ́run ọba rán sí yín
musaddiqan musaddiqan lima bayna yadayya min at-tawrat. èmi yìí ọlọ́run ọba rán mi sí yín lẹ́ni tí ń jẹ́rìí àbí lẹ́ni tí ó máa jẹ́rìí sí ohun tó ti kọjá lọ kémi ó tó dé kí ni nǹkan tó ti kọjá lọ òun náà ni àtàwọ́rá Allahu Akbar. Old Testament kọ́ yẹn. Masha Allah. mo wá láti máa jẹ́rìí sí gbogbo ihun tí Old Testament ti mú wá fún yín wípé òdodo ni kò sírọ́ nínú rẹ̀. Kò sírọ́ nínú ẹ̀ gbogbo tó wà ń bẹ̀ òdodo lọ ni. ìwọ àfáà tó ṣe é pé kọ́ ọ máa tákù gbogbo ohun tó dáa lọ́lọ́wọ́n bá gbé ọ dìde lé lórí àbí lọ gbéra rẹ dìde lé lórí ọ níwáàsí tọ̀dọ̀ rẹ tó lè ṣe àfi wáàsí ẹnìkan ò dá nìkan lọ gbé dání ìgbésí ayé rẹ. Wáàsí tó ń gbé dá nínú wọn kó máa bú lágbájá kó máa bú tàkásẹ́gbè. ẹlòmíì ń bẹ ẹ̀dá kan ò ti ọwọ́ rẹ̀ wẹ̀ sínú ìsìláàmù rí. ẹlòmíì nínú àwọn àfa alákatakítì yìí kò wọ ẹnìkan sínú ìsìláàmù rí. kò sí nǹkan táwọn èèyàn lè rí tán lè ti torí rẹ̀ bọ́ sínú ìsìláàmù. kò ní píkṣọ̀ gidi táwọn ní táwọn èèyàn lè wò kò sí mọ́lẹ́ ọlára rẹ̀ tó lè fi lára rẹ̀ gbà ìsìláàmù. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ní gbogbo ìgbà tí wọ́n bá ń sọ fún wọn wípé ẹ má bẹ̀bí jẹ́ ẹ má bàárà jẹ́ ẹ má bàjọ jẹ́ ẹ má bàdúgbò jẹ́ ẹ má bàlú jẹ́ bàbá ń bari rẹ̀ ẹ má bẹ̀sìn jẹ́. Qalu innama nahnu muslihun. wọ́n ní ta lẹ rí tó ń ṣàtúnṣe ẹ̀sìn tó àwa. àwọn là ń ṣàtúnṣe ẹ̀sìn. wọ́n ní ta lẹ rí tó ń rìfáìnì ẹ̀sìn tí ń sọ ẹ̀sìn di ọ̀tun ọ̀tun tó àwa. wọ́n náà wọ́n làwọn tó ẹ̀sìn ṣe. Allah. ọlọ́run ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́. Innahum humul mufsidun walakin la yafqahun. ẹ̀sìn méjì. Allah. ẹ̀tẹ́ tí ẹ gbọ́. Innahum. àwọn tá a wí yìí àwọn arábí yìí. humul mufsidun. òpìlẹ̀ jẹ́ kan ẹni tó ń bẹ̀sìn jẹ́ kan ò sí lórílẹ̀ ayé tó tó wọn. Allah. ẹni tí àwọn tó ń mẹ́sìn lé koko fáwọn èèyàn tó bá ṣe léyìí náà ni tó bá ṣe tọ̀hún iná ni. àwọn tí wọ́n pín iná. àwọn tí ó ṣe yí pé ihun tá a ti kúrò ń bẹ̀ lánàá kí nìkan ọ̀hún lánàá ẹ̀sìn ìmọ̀lé làwọn èèyàn mọ̀ ìsìláàmù sí. Allahu Akbar. ìsìláàmù wá yé àwọn èèyàn nísìn àwọn èèyàn ò pé lẹ́sìn ìmọ̀lé mọ́ àwọn èèyàn wá ti mọ ẹ̀sìn ìsìláàmù sí ẹ̀sìn ìsìláàmù wọn ò pé lẹ́sìn ìmọ̀lé mọ́ nígbà wọn wá gbé wàhálà wọn dé wọn tún wá fẹ́ sọ ọ́ di ẹ̀sìn ìmọ̀lé padà ìtumọ̀ ẹ̀sìn ìmọ̀lé òun ni ẹ̀sìn tí ìmọ̀ rẹ̀ le ẹ̀sìn tí ìmọ̀ rẹ̀ le. nígbà tí wàhálà wọn bá kọ ìgbà oní òtún wá nídìí ẹ̀sìn ìmọ̀lé. ìgbà tí wàhálà yìí tí wọ́n fẹ́ pọ̀ yìí báwo ni wọ́n ṣe tún dá orúkọ òun padà. bẹ́ẹ̀ ni ní kútùbà tó kọjá mo fọ̀rọ̀ wọn wé WWF wrestling àti WWE wrestling. WWF a fi wá àwọn bàbá tó ti gbìyànjú nínú ẹ̀sìn tó ti ṣe wàhálà tó forí jágbó tó forí ńlá kú nínú gbogbo àwọn bàbá a fọ̀rọ̀ wọn wé bẹ̀ sọ ọmọ yìí pé àwọn ní wrestling náà nígbà tí wọ́n rí pé WWF le púpọ̀ àwọn èèyàn ń kú irú Owen Hart ó kú nígbà náà gbogbo Kevin Wagstaff àwọn David Fornerish wọ́n kú má bínú ọlọ́jẹ́ àárín pẹ́. wọ́n kú nígbà náà nígbà tí WWF le gbogbo fídì ni. bẹ́ẹ̀ ni wọ́n wá yí padà sí WWE World Wrestling Federation ní tẹ́lẹ̀ wọ́n wá yí wá sí World Wrestling Entertainment àti World Wrestling Entertainment ló lè jáwó àwọn ilé náà wá di àáfà eégún ló lè jáwó entertainment. àwọn àáfà entertainment náà àwọn àbá yahoo. bẹ́ẹ̀ àwọn àbá ni Facebook. WWE ṣé o mọ̀ pé WWE àwọn WWE wọ́n try o alimu wọ́n try wọ́n ṣe dáadáa ó mọ dáadáa tó ṣe wọ́n mọ̀ pé rọ́là wọ́n ń pa wọ́n mọ̀ pé àwọn ti sọ pé tí n bá ti fún ẹlẹ́sẹ̀ níbí ìwọ náà ó fún mi níbí tí n bá ti fún ẹ ní ẹ̀bù àmọ́ àti rẹ ni WWE nìyẹn. entertainment. òun ló wà fàtọ́ wọn fi sọ pé don't try it in your home àbí at your home in your office in your school
gbogbo tá a ṣe yẹ má dáwọ́. òun ni àwọn àfa. owó tí a bá iná náà tí ò tọ́ owó tí ò lè lọ gbére ni. làyànfà. owó tí ò ní ṣàǹfààní ni. wà ìyànfà. tó bá sì ṣàǹfààní. láyẹ̀ túmù. kò ní pẹ́ tí ó fi tán. bẹ́ẹ̀ ni o béèyàn bá fi owó bẹ́ẹ̀ tọ́ ọmọ òun lè má ṣe oríire. béèyàn bá fi owó kówó tọ́ ọmọ owó tó kójọ lọ́nà tí ò tọ́ tó bá fi tọ́ ọmọ òun lè má yè koro. òun àfẹ́ kọ́ mọ́ṣáláṣí sílùú wọ́n gbowó. wọ́n ìnẹ́fà aláyẹ̀dùnmù. bẹ́ẹ̀ ni tọ́dísì yẹn kà tọ́ba máa rò pé bóyá àwọn nìkan ni àwọn jẹ́ ládìsì wọ́n wá lè ha gbogbo àwọn àdìsì kan wọ́n wá fi ń kọ̀ǹtẹ́mù àwọn èèyàn ẹ má bẹ̀sìn jẹ́. àwọn àdìsí àgbélẹ̀rọ. ẹ má ba ẹ̀sìn jẹ́ kí ló fà tí ń ṣe ẹ má bẹ̀sìn jẹ́. ihun tí ń ṣe wípé àfa Muhammadu Awal wípé bí wàhálà ṣe bẹ̀rẹ̀ díẹ̀ sí báíbù rèé. bí wàhálà ṣe bẹ̀rẹ̀ díẹ̀ sí báíbù rèé tó fi ní síríìsì oríṣiríṣi. ẹ wá bẹ̀rẹ̀ sí ní àdìsí yìí ò da wọn tiẹ̀ wá bọ̀rọ̀ jẹ́ ńgbà míì wọn ni wọ́n sọ àwọ̀ àlìbáni mọ́nú wọ àlìbáni. tani jẹ́ àlìbáni ọmọ ọjọ́ wo ni. ìjọ wo ni wọ́n bí àlìbáni. ìjọ wo ni wọ́n bí. ìjọ ayé tá a wà yìí ìjọ mélòó lọ bí àlìbáni. ọmọ ọjọ́ wo àlìbáni kú. kódà ọ̀rọ̀ àwọn tí wọ́n ti lọ ẹ wà máa sọ pé wọ́n sọ àwọ̀ àlìbáni. ìjọ wo la dákàrà náà bímọ. ọ̀rọ̀ òsì. láti wo síbo. àlìbáni. tí omi ni pé tí àlìbáni ò bá sọ àdìsí yẹn tí àlìbáni ò bá gbà pé àdìsí yẹn da kálíbáni fẹnu sí wípé àdìsí yẹn da nígbà pé àdìsí yẹn da àbí àlìbáni nínú àwọn tó ti lọ kálíbáni tó dé. ládùúgbò gbìyànjú wa. wọ́n wá da gbogbo gbìyànjú. àdúrà wàhálà wa. kẹta kò ní ìdíkà tí ẹ sàn náà bí o kẹkẹ ká lọ sí ilé ọgbà ti lọ àlìbáni ní ó ṣẹ̀ṣẹ̀ wá sẹ́ pé ọ̀rọ̀ yẹn da ọ̀rọ̀ yẹn da. gbogbo àdìsí tí wọ́n lọ wá nínú gbó. wọ́n wá sọ nígbẹ̀yìn pé àlìbáni náà fọwọ́ sí kọ́rọ̀ yẹn da. wọ́n wà ní àlìbáni fọwọ́ sí. tálùbáni ò bá sọ pé àdìsí da ní ìrìpá àdìsí yìí da. gbogbo ọgbà àdá àti dá wàhálà náà ni. àdìsí ẹyọ kan àbí àdìsí mẹ́wàá kò lè tí àyà Kùránì ẹyọ kan ṣubú. àdìsí mẹ́wàá kò lè tí àyà Kùránì ẹyọ kan péré ṣubú. eléyìí tá à ń wí yìí kì í ṣe pé bóyá nífẹ̀ẹ́ àdìsí àbí àtẹ̀lé àdìsí àbá àtẹ̀lé tà nábì ẹ̀tẹ̀lé ànábì jù wá lọ ni. kì í ṣe kò ń ṣọ̀rọ̀ gbórí. ẹ wàá máa sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé àbúrò bàbá yín lọ́lọ́run àbí bàbá yín làbúrò Ọlọ́run. àbáwọn mẹ́sìn wọ́n mẹ́sìn sí ìjọba lọ. nígbà tó bí Ọlọ́run tó lọ́wọ́ bí bàbá yín àbí lọ́ bí bàbá bàbá. mo sọ bí bàbá pé ẹbí Ọlọ́run ni wọ́n. ẹ wàá máa sọ̀rọ̀ bí ìgbà táwọn àti Ọlọ́run bá jìjọ ṣe mítìnì. àwọn ni kí àlìjẹ́ndà wà lọ́wọ́ wa. eléyìí wá ní oyè tó ṣe yẹn iná ní ó wọ̀. ó wà mọ́ pinna. mọ́kì fìràtúkà àwùzáwù mi zù núbì. ẹ dákun torí Ọlọ́run ṣé àánú Ọlọ́run ọba ló pọ̀ jù ní àbí ìyà Ọlọ́run ọba. àánú Ọlọ́run ni. ṣé àánú Ọlọ́run ọba ló ẹgbẹ́ káwọn èèyàn dá mi lóhùn. ẹ dá bàbá lóhùn. ṣé àánú Ọlọ́run ọba ló pọ̀ jù ní àbí ìyà Ọlọ́run ọba ló pọ̀ jù. àánú Ọlọ́run ni. Ọlọ́run náà ló wá jẹ́ ọba tó rorò. ibi ìtúrí bàbá owó wọ̀ náà. àlá iná ọmọ lè fọ́fọ́ sí jò. kódà Yorùbá jẹ́ kó yé wa pé òkú rorò ẹ pé èèyàn jọ. òkú rorò wọn kì í kó yẹn jọ. ẹni tó bá jó nìkan ra àwọn èèyàn ní tó tọ́lọ́ náà bá jó nìkan ra àwọn òwò ní wàá sẹ́ lọ́wọ́. àwọn òwò ni ó sì lọ́hùn. nígbà tó lọ́wọ́ bá wá jọ ọba kò mọ̀ kú rorò ló pọ̀ lọ́hùn. ẹ wá ẹ bẹ́ẹ̀ ni ó sọ náà ní sójà Nàìjíríà tí ń náyàn lórí àìtọ́ tí ń náyàn lórí èèyàn ó jàre. wọ́n tún náírà. sóye bẹ́ẹ̀ ni. wọ́n bá sì náírà wọ́n lè yọ ọdún mẹ́wàá kó lọ́jọ́ orí èèyàn. ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ló ń pọ́n ẹ wá sọ sójà Nàìjíríà di bí ìgbà tó yàtọ̀ sí gbogbo sójà ayé sójà Nàìjíríà wá sọra wọn di ẹrú jẹjẹ. wọ́n wá sọra wọn jẹbi tó ṣe pé tó bá ń bàwẹ̀ yóò mọ̀ sátá ní ọ́. ó wà á